Bàbá lọ́bẹ̀ náà dá àyà kan lọ́wọ́ tún yìí padà sí àlè Kùránì. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم Ọlọ́run àpẹẹrẹ tó ga ni pé mo ṣe léèyàn bí. فيهم رسولا من أنفسهم Mo ṣe léèyàn bí yín nínú ara yín náà mo ti yọ. يتلو Nítorí tọ́lọ́ wọn bá yọ Ọlọ́run tí ẹ ò lè gba sísẹ́mù Ọlọ́run ní lọ́wọ́. Fún àpéjì ìdá màláíkà àyà mi nìyẹn. Nígbà bẹ nínú Ọlọ́run ni Ọlọ́run bá fẹ́ kó jíṣẹ́ wá bẹ́ẹ̀ màláíkà yóò dé. Wọ́n àpéjì ìdá ìdẹ̀nu lọ́fẹ́ yọ òjíṣẹ́ bẹ́ẹ̀ ni àdìyànú náà máa sí wọn. Ìdí irú èèyàn tí ìrántẹ́ bá yẹ Ọlọ́run ti yọ. Ọlọ́run ti wá rí i pé èèyàn ni wá. Bọ́lá lọ gbé màláìkà abẹ́ wájú òjíṣẹ́. وما منعناك أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا وبعث الله بشرا رسولا Nítorí látàgbẹ́ náà nù. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين Wọ́n sọ fún ànábì ni àwọn tààdí tí wọ́n sọ fún ànábì nìyẹn. وقالوا Ànábì gbé pẹ̀lú gbogbo jísà pẹ̀lú gbogbo àmì. Báyìí yẹn ṣe tó ni wọ́n gbà. Nítorí ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ ya ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ bàbá ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ ẹ̀gbá ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ àbúrò ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ àwọn àbúrò bàbá rẹ̀ wọ́n kú rẹ̀ gbogbo ẹ̀ ló lé wọn sí pé ṣe kọ́ mọ ilé lábájá náà ni ṣe bí ìrìnà kùrẹ́sì yìí náà ni wọ́n wá ní olójijì ọlọ́run ọ̀bà ni ọlọ́run máa mà náà násà. أيؤمنوا إذ جاءهم الهدى Ọlọ́run ní kí ló dé nígbà tó tọ́ ìjọ ọlọ́run ọ̀bà tó ló wá bá yín kí wọ́n pọ̀ fún yín bẹ́ẹ̀ gbà. إلا أن قالوا وبعث الله بشرا Wọ́n yà gbà fún ta ni. Àbá sàn náà wọ̀ fún ta. Wọ́n bá ti abẹ́gbẹ́ ẹ̀jẹ̀ ìjọba pè mí fún fún àgbà kójíṣẹ́ rẹ̀ lòún jẹ́. بشرا رسولا Ọ̀rọ̀ ìyá dúpẹ́ màláìkà kan ní abẹ́ni bá a mọ̀ yìí. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين Bọ́lá ẹgbẹ́ ìdílé màláìkà ló wà lórí ìlọ́lọ́ ọba ni. Tí sì ń rìn bẹ́ẹ̀ náà ṣe ń rìn. Ẹ ń lọ bẹ́ẹ̀ ṣe ń lọ. Ọlọ́run ìbámu màláìkà wà. لنزلنا عليهم من السماء ملائكة Ọlọ́run ìbá fún màláìkà kalẹ̀ láti sọ́mà. أما قل كفى بالله شهيدا بيني وبينكم Ọlọ́run ti sọ ọmọ pé قل كفى بالله شهيدا بيني وبينكم bẹ́ẹ̀ni fún ọba gbẹ̀bí rẹ jẹ́ èyí tó. Fún ọba ní wíkínẹ́sì kan. قل كفى بالله Ọlọ́run bí èyí lẹ́sẹ̀ fóònù tó ọba ní wíkínẹ́sì kan yí pé kí ọ̀sọ̀ yí pé Muhammad òjíṣẹ́ Ọlọ́run yẹ kọ́ débi tó kò ní kọ́ ní wíkínẹ́sì rẹ. قل كفى بالله شهيدا بيني وبينكم Sọ̀kọ́lá ti tó mi ní wíkínẹ́sì ó tó lẹ́ni tí ó jẹ́ ìní. إنه كان بعباده كبيرا بصيرا Ànábì nìyà. Sallallahu alaihi wasallam. Àwọn tí wọ́n bá bí wa, ìyá wa, bàbá wa, wọ́n látọ̀nà gbé fún wọn bó ṣe tó. Oníkọ̀ọ́dà búkà látàgbé láì yá wá bí wọ́n ṣe ní أنا إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. bàbá nìyà. Gbọ́dọ̀ wípé èyí tí wọ́n ṣe nípa àwọn ní sábà bí wọ́n wá sáyé wọ́n ká dùn tọ́lọ̀ ń sọ fún wa nípa wọn. Ká tó wá pẹ́ ní tó ti sábà bí gbogbo ayé ṣe ń bẹ. Sallallahu alaihi wasallam. Ẹni tí Ọlọ́run fún ara ẹ̀ pọ̀ fún àwọn ẹ̀. Gbọ́dọ̀ fún ẹgbẹ́ ànàdé yẹ Awolani. النبي وعلى من أنفسهم النبي وعلى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم
النبي أولى. Kò sí ẹni náà mọ́. Ọlọ́run ló sọ ọ́. Lọ́wọ́ ọ̀gbàlẹ̀ ní máa ń sọ. Ìdájọ́sẹ̀ máa dààmú lórí ẹ̀ bọ́yọ̀ wà díìsì. Àyìnlẹ́kẹ̀ sọ yíwù, ọ̀kan sọ yíwù, ọ̀kan mọ̀kúlù, ọ̀kan ásàlù. Kò sí lọ yíwù kankan máa ń fàá ní. Gbogbo ẹ̀ látòkè délẹ̀ sọ yíwù. النبي أولى بالمؤمنين من أنفسهم. Ọ̀rẹ́ mi yìí. أولى بالمؤمنين. Nígbà ìfọ́ dọ̀la yóò pàtàkì àbí yóò tóbi àbí yóò ga. من أنفسهم. Bàbá bàbá náà da ayé àkàrọ̀wá tu yìí padà sí àlè Bùránà. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من Ọlọ́run náà أنفسهم. fẹ́rẹ́ tó ga ni pé mo ṣe lè yàn bí. فيهم رسولا من Mo أنفسهم ṣe lè yàn bí yín nínú ara yín náà mo ti yọ. يتلو. Nítorí tọ́lọ́ wọn bá yọ Ọlọ́run sí ẹ̀ ò lè da sísẹ́mù Ọlọ́run mú lọ́wọ́. Fún àpé ìdìdà màláíkà ayà mí nìyẹn. Nígbà bẹ nínú Ọlọ́run ni Ọlọ́run bá fẹ́ kó jíṣẹ́ wá bẹ́ẹ̀ màláíkà yóò dé. Wọ́n á dé ìdìdà àdìjẹ̀nú lọ́fẹ́ yọ òjíṣẹ́ bẹ́ẹ̀ ni àdìjẹ̀nú ní ọ̀nà sí wọn. Ìtí irú èèyàn ti ìrántẹ́ bá jẹ́ Ọlọ́run ti yọ. Ọlọ́run ti wá ní yí pé èèyàn ni wá. Bọ́lá lọ gbé màláìkà abẹ́ wájú òjíṣẹ́. وما منعناك أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا وبعث الله بشرا رسولا. Nítorí lẹ́tà nínú ẹnu. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين. Wọ́n fọ́ fún ànábì ni àwọn tààdì tí wọ́n ṣe fún ànábì nìyẹn. Ànábì gbé pẹ̀lú gbogbo jísà pẹ̀lú gbogbo àmì. Báàgì yẹn ṣe tó ní wọn ọgbà. Nítorí ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ ya ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ bàbá ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ ẹ̀gbá ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ̀ àbúrò ànábì. Ìjọ ọ̀jẹ̀ wọ́n gbà wọ́n mọ àwọn àbúrò bàbá rẹ̀ wọ́n kú rẹ̀. Gbogbo ẹ̀ ló yẹ wọn sí pé ṣe kọ́ mọ ilé lágbájá náà ni. Ṣé bí ìnà kùrẹ́sì yìí náà ni. Wọ́n wá di olódìjọ́ ọlọ́run ọ̀bà ni ọlọ́run ní máa nà násà. أيؤمنوا إذ جاءهم الهدى. Ọlọ́run ní kí ló dé? Nígbà tó tọ́ ìjọ ọlọ́run ọ̀bà tó lé wá báyìí kí wọ́n pọ̀ fún yín bẹ́ẹ̀ gbà. إلا أن قالوا وبعث الله بشرا. Wọ́n ní àgbà fún ta ni. Àbá sọ̀ náà wọ̀ fún lánàá. Wọ́n bá ti akẹ́kẹ́ ẹ̀jẹ̀ kó bá pè ní fún àgbà kó di sẹ́ẹ̀ rẹ̀ òní jẹ́. بشرا رسولا. Ọ̀rọ̀ ìjáde pé màláìkà kan ní abẹ́ni bá a kan yìí. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين. Tó bá yẹ pé ìdílé màláìkà ló wà lórí ìlọ́lọ́ ọba ni. Tí sì ń rìn lẹ́yìn náà ṣe ń rìn. Ẹ ń lọ bẹ́ẹ̀ ṣe ń lọ. Ọlọ́run ìbá màláìkà wá. لنزلنا عليهم من السماء ملائكة. Ọlọ́run ìbá tó màláìkà kalẹ̀ láti sọ́mà. أما قل كفى بالله شهيدا بيني وبينكم. قل كفى بالله شهيدا بيني وبينكم. Bẹ́ẹ̀ni fún ọ̀gá gbẹ̀bí rẹ jẹ́ èyí tó. Tó ọ̀gá ní wíkínẹ́sì kan. قل كفى بالله. Ọlọ́run ní bíẹ́lì lẹ́sẹ̀ fóònù tó ọ̀gá ní wíkínẹ́sì kan yí pé kí ọ̀sọ̀ yí pé Muhammad òjíṣẹ́ Ọlọ́run yẹ wọ́n débi tó kù ní wọ́n ní wíkínẹ́sì rẹ. قل كفى بالله شهيدا بيني وبينكم. Sọ̀kọ́lá ti tó mi ní wíkínẹ́sì ó tó lẹ́ni tí ó jẹ́ ìrìn. إنه كان بعباده كبيرا بصيرا. بصيرا. Ànábì nìyà.
sallallahu alaihi wasallam. Àwọn tí wọ́n bá bí wa ìyá wa bàbá wa wọ́n látọ̀nà gbé fún wọn bó ṣe tó. Oníkọ̀ọ́dà búkà látàgbé láì yá wa bí wọ́n á jẹ́ ìsáná ìmọ̀ ìbúlùdáná ìdákàlùkíbára àdúrà wàlá tẹ̀kúlà ọmọ òfin wàlá tẹ̀lé àdúrà wà kúlà ọmọ kọ́lá gẹ̀dìbá wàpílà ọmọ jàdá àtúnlẹ̀ mìíràn rà bàtì wà kúrò ọ̀bẹ̀ àbúmọ̀ kàmọ́ ọ̀pá yá Bọ́dá wípé ìdí wọn ti nípa wọn ní sábà bí wọn wá sáyé wọ́n bá dùn tọ́lọ̀ sọ fún wa nípa wọn. Ká tó wá pẹ́ ní tó ti sábà bí gbogbo ayé ṣe bẹ̀. Sallallahu alaihi wasallam. Ẹni tí Ọlọ́run fún ààrẹ pọ̀ fún àwọn ẹ̀. Gbọ́dọ̀ fún ẹgbẹ́ ànàdé ilẹ̀ Áwòlánì. Ànàbí wàhálà mi ní àbùsí. Ànàbí wàhálà mi ní mùmí ní ìnàbí ní àbùsí. Wájú kò máa dúró. Ilẹ̀ yìí ọ̀rọ̀ nílé ilẹ̀ yìí. Ànàbí yù àwòlá. Kò sí ẹni náà mọ́. Ọlọ́run ló sọ ọ́. Àṣepọ̀ ìgbàlè máa ń bọ́. Ìdájọ́sẹ̀ máa dààmú lórí ẹ̀ bọ́yọ̀ wà díìsì. Àyìnbíkàtọ̀ yíwù, ọ̀kan sọ yíwù, ọ̀kan mọ̀kúlù, ọ̀kan ásàlù. Kò sí lọ yíwù kankan máa ń fà á ní. Mo bẹ̀rẹ̀ látòkè délẹ̀ sọ yíwù. Ànàbí yù àwòlá. Bílù mi ní ìnàbí ní àbùsí. Ẹni tó ní ọ̀rẹ́ mi yìí. Àwòlá bílù mi nà. Nígbà ìkọ́ ọ̀dọ́lá yóò pàtàkì, àbí yóò tóbi, àbí yóò ga. Mi ní àbùsí.